Sí olólùfẹ́. Mo ronú títí nípa ìgbé ayé ominú kan ní àṣekápọ̀ ṣẹ̀ṣẹ̀ wójú rere ọmọ ẹ̀dá èèyàn kò pé kí wọ́n fẹ́ni dénú. Ó pẹ́ kí n tó mọ̀mọ̀ dájú wípé olùfẹ́ òdodo kan ò sí láyé tó jolúwa lágbára mímọ́ tó dá mi. Ìran èèyàn tí á jẹ́ dòdò ìfẹ́ òdodo ọ̀hún gan ní gbogbo onígbàgbọ́ jinlẹ̀. Gbọ́ mi dáadáa, olùfẹ́ òdodo kan ò sí láyé tó fẹ́ ká ta wọ́n yọ. Ẹni tá a fẹ́ ta là ń bá nìfẹ́ táráyé fi ń gbáyé. Ní kété tí wọ́n bá pàdánù àkòrí ìfẹ́ tí wọ́n fi fẹ́ni ni wọ́n gbé ni jù sílẹ̀. Àbí sẹ́ni tó bá Olúwa bí ìtàwọn áńgẹ́lì mímọ́ sì ń gbáyé bí. Ìran àwọn áńgẹ́lì wọn kì í kọ̀rọ̀ sólú lẹ́nu. Ìfẹ́ tó funfun kìnìún bí ojú òwúrọ̀ ni wọ́n fi ń bólúwa wọn gbé. Ǹjẹ́ èmi kan sì lè gbáyé kí n fàpẹẹrẹ ìwà rere bíi ti táńgẹ́lì lélẹ̀? Àbí sẹ́ni tó fẹ́ mi bí Olúwa lágbára mímọ́ tó dá mi ń bẹ? Mo mọ̀ dájú pé kò sí, nítorí pé tí mo bá kú tán ariwo ẹnu lásán láráyé lè pa. Òun nìkan wọ́n gbé mi dìde lórí agbọ́nrin iṣẹ́ mi kí wọ́n ṣèṣirò ohun tí mo gbélé ayé ṣe gẹ́gẹ́ bí Hafiz àti Rọ̀kíìbù ṣe kọ̀wé rẹ̀ sílẹ̀. Gbẹ́mi dáadáa, ẹni tó bu èrùpẹ̀ díẹ̀ fún níwájú rẹ̀ tó fi ń tẹ gegele ló ń gbé ipasẹ̀ rẹ̀ lẹ́yìn ní kòtò láti fi hèrò tó ń bọ̀ lẹ́yìn pẹ́pẹ́ ẹ̀yà ló mú wáyé. Tó bá bùṣe gàdà tó bùṣe gèdè, irú wọn gan ni wọ́n tún máa pòwe ọ̀rọ̀ pé bójú bá ń pàkan rẹ̀ gbogbo apáta ní jíjọ ń pa. Ìrẹ́ olólùfẹ́ mi ọ̀wọ́n, ṣé ìfẹ́ tẹ́yìn tí ń bẹ̀ ní gbé ń ronú sí mi ni? Àbí ìfẹ́ ìtẹ̀ náà bu àgbàdo òjòjì àpolówó rẹ̀ sílẹ̀ lásìkò ọ̀rùn? Mo fẹ́ kó o mọ̀ dájú wípé èmi kì í fẹ̀jẹ̀ sínú pèsè ẹ̀rín nítorí pé èèyàn tó bá fi kórìíra ṣẹ̀fọn ìfẹ́ ti jẹ́wọ́. Ó dákọ́láwọlé olùkùmọ̀ lójú wípé òun gangan làfòpiná tó sora rẹ̀ jó rẹ̀wẹ̀wò.